Ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde, a kí yín pé ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń wà lórílẹ̀-èdè àgbáláyé. Ojú tó ń wà kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tó ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ohùn Olúwa apá kejì la mú wá fún yín. A kí yín pé ẹ kú dédé wòyí. Ohùn Olúwa apá kìíní ti ń ṣò láti ẹnu ọjọ́ mẹ́ta sẹ́yìn. Fáfàní gbogbo ẹ̀yin tí ò tí wò ẹ lọ wò lórí Zainab Bákàrè TV. Tẹ́ bá ti wò tán, ẹ kọ sórí comment section ohun tẹ́ nílò pé ó lè ṣẹlẹ̀ nínú apá kejì. Ọ̀pọ̀ àwọn àgbààgbà òṣèré ló kópa nínú rẹ̀ bíi Ọdúnládé Adékọ́lá, Zainab Bákàrè fúnra rẹ̀. Ẹ bá ti wò tán, ẹ má gbàgbé láti kọ sórí comment section ohun tẹ́ nílò pé ó lè ṣẹlẹ̀ ní apá kejì. Fáfàní gbogbo ẹ̀yin tí ò tí wò lẹ́ẹ̀kan sí, ẹ lọ wò lórí Zainab Bákàrè TV. Títí di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú owó rí, ire lójú gbọ́ màmá rí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn.